Africa Content TV. Ìbẹ̀rẹ̀ ló máa mọ olùmọ̀ gbẹ̀yìn dé rẹ̀ ní ayíǹde. Torí Ọlọ́run bá bẹ gbogbo wa ní. Torí àwa là ń bẹ̀ nísẹ̀yìn. Kó má ṣe pé ìwọ ló mọ́ máa bẹ̀ wá. Tó bá di ní ìgbẹ̀yìn o. Torí Ọlọ́run bá bẹ gbogbo wa ní. Ẹ ṣáàmọ̀ agbára olólè ayé. Tó o bá lò lágbára. Ògiri bẹ́ẹ̀ nílẹ̀ lọ́ba jà sẹ́. Èmi ò pé báwa wù tí wá sójú àgbo. Yóò mú kí mi wè rárá tí ẹ pọ́ níjẹ́ ìṣàwọ̀ òní ni. ọmọdé tó bá lágbára bí ẹ̀. àìpẹ́ Ọlọ́run ló gbọ́ gbogbo àfẹ́ tó. wọ́n lè mọ̀ gógóró yó. sọ pé aláàjò ìyàwó alẹ́ ṣe. èyí ní ìta yìí sọ pé ó tó jọ mẹ́ta ìwọ lára ló kọ́ ẹ̀mí ìsìnkú sọ pé ó máa ní pé bọ́ọ̀bá ò bá sílé nínú palace ìránṣẹ́ ọba a máa bóra mú láàfin àbátọ́ bàbá ti dé wá máa dọ̀bálẹ̀ fún sẹ́pẹ́ alájí kan yà dọ̀bálẹ̀ fún àlẹ́sìírí ní wánú kan yà dọ̀bálẹ̀ fún. sábẹ́tò jọ̀wọ́ ló ń pè wá ná. mọ́làlá ojú. sẹ́pẹ́ alájí ló náwó. ìwọ làwọn alẹ́ sí ìtòwé ṣe sẹ́pẹ́. ìwọ làwọn tó ọlọ́ọ̀lùkọ ọlọ́ọ̀lùkọ ó tó jọ mẹ́ta tàríra nígbẹ̀yìn ṣẹ́ńgbọ́. ẹ ṣáàbọ̀ káàtúrí rà láyọ̀ lójoojúmọ́. mo ní àgbéká ló ní kíkà mo tọrọ fún wa o. káàrí náà mo ní káàrí ló mọ àyíndé. ọmọ lọ́ọ̀lọ́ọ̀lọ́ wọn bá a ò ní bẹ́. àwa ò ní ká tọ́tọ́ di láyé wá sẹ́. bàbá bọ́sọ̀dé rẹ̀ ń ṣe o. sàmẹ́tò ìyàwó tí bàbá bọ́sọ̀dé àyíndé. ó yà sọ fún wọn wípé àkàṣà òtún òun ò ní pariwo. àkàṣà òtún òun ò ní pariwo. sẹ́pẹ̀ aláàjúwò ìyàlẹ̀ sí tó. ó yẹ sọ́ọ̀ náà àwọn àyíndé o. sọ́ọ̀ náà ní àwọn mọ̀ọ́ni ọlọ́run lùkọ́ o. àwọn àyíndé o. ilẹ̀ sẹ́pẹ̀ aláàjúwò àwọn ènìyàn lóko bàbá bàrà káwọ́ èèyàn ti rẹ̀ mí sí yó lórí ọwọ́ yẹn ní pẹ̀lú sábẹ́ aláàjì yó àwọn rẹ̀ ló ẹwà wò sẹ́ńpẹ́ èèyàn náà sọ wéyàn èèyàn tá lè sí tó àwọn ènìyàn lóko sọ ọ̀nà olówó òbèdè àwọn ènìyàn lóko èèyàn tó lọ́run lóko bàbá rẹ̀. Ìgbà mi náà yóò ṣe ìgbà ó kàrò ìyàwó sẹ́fẹ́.